ọkàn tún wọlé wẹ́rẹ́ ètò t'Olúwa ṣe lógo ni o. Ọlálérè mọ̀túnlá tọkùn o, èmi náà lọmọ òkè lọ́lá, ọmọ òkè méjèèje. Ìyẹ̀rú ọ̀kín-mọdé bùbá ètò ẹ má foyé bá mi rìnrìn àjò bọ̀ o. Kápèdè ìjìnlẹ̀ tó mọ́gbọ́n dání, Olúwa ló ní a máa rí wí o, ká tún máa rí sọ. Bó sì jẹ́ tètò bí ṣe rò kó dára tó, ayé tún fẹ́ jù bẹ́ẹ̀ lọ o. Mo ṣe bólúwa ló bọ̀ kí n lẹ́wà ló tún dé ládé. Ọ̀kín ti dé o, aláṣọ àràǹbárà o. Ọ̀kín máa dé o, ẹ̀wọ̀ kìí aládé ẹwà o. Ni mo ṣe kọ́kọ́ fi ń wárí f'Olúwa tó dá máa lé nìyàn o, tẹ́tún ní àmà bẹ. Mo dẹ̀ ti ṣèbọn ọmọ ènìyàn o. Ìbà obìnrin là kọ́kọ́ o, tó rá àwọn níyọ̀ ayé àti pé àwọn náà bí gbogbo wa o. Mo ṣèbà àwọn ẹni ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta látòkè délẹ̀ o. Ti mùsùlùmí ti kìrìsìtẹ́nì àtẹ̀sìn èyí tá a bá láyé. Ẹ má jẹ́ àtẹ lájò yìí o, ire ire o. Làkèrè ń ké wọ́dọ̀ ire ire ọgbẹ́ ọkàn. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá láti ilé. Àwa náà ni àwa náà kọ́, Elédùmarè ọba ló ń fún wa ṣe. Láti àgbàlá iléeṣẹ́ AA Ajíbọ́lá Global Ventures Limited. Àtúndé bá ṣe dé o. Ọ̀tún la tún mú wá lẹ́nìí gẹ́gẹ́ bí a ṣe máa ń wá ní gbogbo ìgbà. Àwa la máa wá, ẹ̀yin la máa bá o. A tún ti mú mi wá lónìí o. Kẹ́yìn olóye kẹ́ tó bá fòye gbé, kẹ́ bá fòye digest ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe látẹ̀yìn. Bó sì mọ̀ pé kò ní burú fún yín, kò ní burú fáwa náà. Bó ti rí nù. Eléyìí tí a mú wá lẹ́nìí, bàbá kan wà, Ajíkọ̀gbà ní jẹ́. Ọmọ rẹ̀ ń jẹ́ Lágondókò. Ṣùgbọ́n bí wọ́n ṣe gbìyànjú tó, Ọlọ́run fi ọmọ kan ṣoṣo tó jẹ́ ọkùnrin ó fi jíǹkì wọn. Kọ̀làkọ̀ságbé ni wọ́n sì ń bá rìn àjò ìgbésí ayé wọn bọ̀. Oko ni bàbá ń dá, ìyàwó náà ń ṣe káràkátà kó tó di pé ọmọ ìjáde ilé ẹ̀kọ́ gíga. Ló bá ní bàbá mi kò ní dáa tó kájọ máa fìdígbòdì lábúlé. Ló bá lọ sílùú Èkó pé òun fẹ́ lọ máa gbé bẹ̀. Ó ṣá ń gbé nílùú Èkó ní kúkúrú. Wọ́n wá wò pé ó ti tójọ́ mẹ́ta tó ti yọjú sílé. Ló bá dédé ló bá wọlé wá dé abúlé. Ìyá mi, bàbá mi kọ́ àwọn bàbá rẹ̀ ti lóko. Tọ́ ló bá ní kó wọn bẹ bàbá wò. Ìgbà tó dóko ó bá bàbá níbi tí bàbá ti ń ṣiṣẹ́ lóko. Ló bá dọ̀gbálẹ̀ gbàdájọ́ ní Lágondókò ọmọ mi ó sàkì bí wọ́n ti kì í. Ló wá ní bàbá mi ẹ má mà bínú pé ó tójọ́ mẹ́ta tí mo ti yọjú sílé. Bí gbogbo nǹkan wọ̀n ṣe rí ni ó ti yẹ kí n mú ẹ̀wọ̀n ẹ̀bùn ńláńlá wá fún yín. Ṣùgbọ́n ẹ̀ ní bínú sí mi, mo mẹ́bù kékeré kan wá fún yín. Ló bá kọ́ bọnú àpamọ́wọ́ rẹ̀. Ló bá mú fìlà lóní bàbá mi. Mo mọ̀ pé ẹ fẹ́ràn fìlà láti máa dé. Pàápàá jùlọ lọ́jọ́ Jímọ̀ tẹ́ gẹ fìlà báyìí tẹ́ wọ agbádá, inú mi á máa dùn bí n bá rí pẹ́yìn lẹ bí mi. Ó wá fi fìlà ó fi lé bàbá rẹ̀ lọ́wọ́. Bàbá rẹ̀ sì gbà lóòótọ́. Ó tún wá kọwọ́ bàpò. Ó ní ẹ̀bùn owó kékeré yìí ni mo wá fún yín bàbá mi. Mo sì fẹ́ kẹ́ dé fìlà náà kí n tiẹ̀ wò bí ó ṣe yẹ yín sí. Bàbá ní òṣèlú yóò dáa fún ọ Lágondókò, ọmọ dáadáa ni ọ. Ìwọ náà rọmọ ṣe bẹ́ẹ̀ fún ọ. Bó ṣe wí, ọmọ takì yìí. Ọmọ owó ara nǹkan fún mi, ó tún fún mi lẹ́bùn owó, ọmọ ṣe bẹ́ẹ̀ fún ọ. Ṣùgbọ́n wọ́n dé fìlà wọn. Kọ́kọ́ wá kúnlẹ̀ kí n ṣàdúrà fún ọ. Ìkọ́ bálá, ọmọ lọ láyọ̀, ó sì máa bọ̀ láyọ̀. Ó ní kọ́mọ yìí ó dọ̀bálẹ̀ kó kúnlẹ̀ kó wọn ṣàdúrà fún. Tó bá wá ṣàdúrà fún, ó rí pé nígbà tó bá tó fi padà wá, nígbà míì yóò tún jù báyìí lọ. Wọ́n ṣàdúrà fún ọ. Bàbá wá ní kí ọmọ ó kúnlẹ̀, ló bá kúnlẹ̀, ó ní ó kárí. Bàbá yìí ó sì gbọ́nú gbọ́n lẹ́yìn, ó wá ṣe bí ẹni pé òun fẹ́ mú fìlà. Bàbá ti fowó sápò. Ó wá mú fìlà ìgbé wọ́n sì dé fìlà bó ti ní ń dé. Bàbá ń gbọ́ lòkè bí ẹni pé ó fẹ́ dé. Ọba fi dé ọmọ lórí pírímú. Ẹ ti yà lẹ́nu ẹ̀yin èèyàn wa, mọ̀ tó ṣẹlẹ̀ ni. Bó ṣe fi fìlà dé ọmọ yìí lórí làágùn nígbà tí jáde lára ọmọ yìí lọ́mọ bá ń gbé sìgá. Kí ló dé, kí ló ṣe ọ́tọ̀ láàgùn? Kí ló dé, inú ẹ̀rú láti inú ni ọmọ yìí ò lè sọ̀rọ̀ mọ́. Ń gbé sìgá. Kí lára àá lò sílẹ̀, orin wo làá kọ sí gbẹ̀gbẹ̀ lẹ́yìn lórí fẹ́
lọ́mọ bá rá ọ̀rá ọmọ rá bàbá wókè ó gbẹ́ni kéékèèké ọ̀dẹ̀ ọ̀dà bàbá aláàrùn ní ọ̀la làmú bàbá wa palẹ̀ mọ́ ló bá kọrí sábúlé látòkò bà tó dábúlé ló bá báyàwó rẹ̀ yàwó ní ọkọ mi ẹkú àmójúbà ẹkú àlejò tuntun ọmọ yín ọ̀wá báyìí lóko ní oníṣọ́ wálé ni ó lọ́wà olódò yín ló ń bọ̀ gan kó ń bọ̀ àbáyín bí tẹ́tí ń ṣiṣẹ́ ìmí ọmọ bọ́ wálé ọ wálé níwọ̀n mọ́ ibi tọ́rọ̀ ìtì wá só sí ni lẹ́nu tó ti buyọ̀ sí ṣé kí bàbá yóò jẹ́wọ́ fún ìyá rẹ̀ pé ọmọ rẹ̀ wá fún mi ń fìlà ìwọ̀n sì dé fìlà náà ó ní kí n dé mo wá dàbí ọgbọ́n nítorí pé bábìkú wá wáyé lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n ọjọ́ orí rẹ̀ tó ti bàbá tó bí lọ́mọ ọ wá fẹ́ kí n dé fìlà yìí mo bá dé sí lórí ṣé kó jẹ́wọ́ fún pé bọ́n ṣe dé sí lórí lọ́mọ rẹ̀ rá ni àbí kó ṣe ní tónú ẹ̀kú torí pé ọgbẹ́ ọkàn ni torí ó fẹ́ fi ọmọ yìí ó fẹ́ fi bàbá rẹ̀ ṣe tutù ọ̀la orí bàbá ní ọgbà bọ̀dé gẹ́gẹ́ bí ọgbà àgbà tí ẹ ti sọ fún bàbá tipẹ́tipẹ́ àti àjẹsára tí ń bẹ lára bàbá ọ̀rọ̀ lórílẹ̀ yìí mo mọ̀ pé ẹni láàká yìí tó bá jẹ́ yìí ni kí lè ṣe ṣé ẹ jẹ́wọ́ ni àbí bó lẹ́sẹ̀ níyàwó sì mọ ohun tó ṣẹlẹ̀. o ṣeun okú ohun ọgbẹ́ ọkàn ńlá ni ọgbẹ́ ọkàn ńlá ni ká bí ọmọ nú kó sì fẹ́ fi ní ṣòwò ọgbẹ́ ọkàn ńlá ni ibú tí ẹ ní ò tí ì ṣẹlẹ̀ rí àríyé tó mú bàbá rẹ̀ lọ bìkan tó lọ gé lẹ́sẹ̀ tó bu ara rẹ̀ bẹ́ẹ̀ni àríyé tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni wá wo tó bá ṣe pé èmi arógun mọ́tìjì èmi àrọ̀ ní gbọ́nra jìgì dẹ́rù ogun ọgbọ́n mi àrò àgọ́wọ̀ ọmọ èèyàn ti bá kádàrá lọ nù. ẹ mà ní rí mọ́. sí sọmọ èèyàn lẹ́yìn o sọmọ lẹ́yìn o. ọmọ yín lẹ́yìn. èbó bèè lọ́mọ ẹ̀ tó bímọ fún. n ò ní jẹ́wọ́ fún ìyá rẹ̀ bóyá jọ mọ̀ ìyá bóyá jọ mọ̀ òun àti ìyá rẹ̀ ká pé ibẹ̀ lọ́mọ ló ṣe gbóhùnsásí kọ́ máa pọ̀wó fún bàbá kọ́ máa ná bọ́pọ̀ owó fún mi wọ́n nà bá gbé pamọ́ nú ahéré oko ni ní bá máa pè. lágbo olóko tó bá ti ṣe tó wó ṣe báyìí mo sì kó mo tún pamọ́ bẹ́ẹ̀ mo tún fi mọ̀ ìgòjì mọ́nú kínní. bí yàrá ń béèrè ọmọ rẹ̀ tó wá sóko. kọ́ máa béèrè ọmọ rẹ̀ wo ni ń wéko èmi ò rọ́mọ ṣé wọ́n rí i. tó sórí mo rí o. bó ti rí rèé o èyí tá a tún rí lẹ́nìí náà rèé kélédù àmọ́ gbọ́n dọ̀tí sí tí ì rí nǹkan kan. iléeṣẹ́ AAA Ajíbọ́lá Global Ventures Limited wọ́n ń ṣe tuntun ara ilẹ̀ tó rí yìí o tó bá jẹ́ yìí ní kílọ̀ ẹ̀ ṣe mo fẹ́ kẹ́yìn náà sọ̀rọ̀ sábẹ́ rẹ̀ ká mọ tẹ́yìn náà ṣe. ọmọ èèyàn lọ́nu kéèyàn sì rówó rẹ̀ máa ná ó ṣe ra rẹ̀ ní. bàbá yẹn ẹ dájú ọ̀rọ̀ dájú ni ẹ dájú sóhun ọ̀dájú sí ọ̀dájú